ṣe rí kíní kan sáré káàkiri ní social media bíi ijọ́ mẹ́rin wọ́n ń repost kíní kan wọ́n wá ní ṣe rí pé mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ ńgbà tí ó sọ̀rọ̀ àwọn sàábé tó láwọn sàábé bákan ni wọ́n rí tó wá sọ̀rọ̀ sáwọn kan tí wọ́n ń sọ̀rọ̀ sáwọn sàábé ṣe rí pé ó tún ti lọ padà túbà pé ẹ má bínú pé mo bú sàábé ẹ má bínú pé mo bú sàábé o gbogbo àwa tá a bá rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ìranù ni wọ́n ń gbé káàkiri kò sì sí ń tọ́jọ́ ọlọ́run ò ní í ṣe wá lẹ́ni tí ó wà lọ́ máa bẹ̀yàn nítorí pé ń bú sàábé ẹ gbọ́ dáadáa èèyàn bú sàábé àwa níbẹ̀ ṣe bú sàábé yìí ọ̀dà káwa wá sọ pé ẹ má bínú pé alẹ́ bú sàábé kẹ́ ẹ lè mọ̀ pé àbẹ nìkan kan rárá ló jẹ́ kí n dá wákà yẹn gangan kẹ́ ẹ lè mọ̀ pé àwọn ọ̀bẹ èèyàn lórí ọ̀rọ̀ àwọn sàábédé lábẹ́lẹ̀ kò ní ra gbà fún wọn. àmín kò ní ra gbà fún wọn. àmín àwọn tí ń gbé sàbí ànábì kò ní ra gbà. Subhana rabbika.